Africa Content TV. Ani fọwọ́ ṣe olú ayé ọ̀gá wa. Kọ̀lìntà ìlàkẹ́fẹ́ bàbá wa. Alábí Pasuma ọ̀rẹ́ wa. Àwọn bọ̀dá ṣẹ̀fíù wọ́n máa ń fẹ́ kí pa wọ́n bọ̀dá. Àlàó ṣàfihàn ẹ̀gbọ́n wa. Ẹ jẹ́ àpò wọn bẹ́ẹ̀. Akọrin níṣì náà ọ̀gá wa làwọn. Àlàó Súlẹ̀mọ̀ ọ̀nà èèyàn wa. Èmi kì í sọ pé mi lẹ̀gbọ́n èèyàn àbí tó bá pèrè lábúrò mi. Àdìó Súlẹ̀mọ̀ ọ̀nà èèyàn wa. Àlùkò ọ̀rẹ́ mi sì ọmọ mi ní àbúrò mi ní ọ̀rẹ́ mi ní. Adéwálé mi Ayúbà ẹ̀gbọ́n wa lòun. Múrítàndà Alábí ọmọ mi nìyẹn. Èmi mo bírí díẹ̀ láti kékeré. Èmi mo mọ̀hún bíi tọ́mtọ́mù báyìí mo fi sí lẹ́nu. Bàmí alágbádá orin oníbùbà ìlú. Oníṣòkòtò omele alálùkìmbà. Alùkìmbà orin tó jẹ́ tí ń gbèsè. Agbájé lọ́lá fi Fuji sí. Agbájé lọ́lá fi Fuji sí. Agbájé lọ́lá fi Fuji sí ilẹ̀ lọ. Ọlọ́run tó lè ní onítùmọ̀ rò. Ọba today onítùmọ̀ rò. Ọba ìgbà gbogbo ọjọ́ pẹ̀lú oṣù. Ṣíjú àánú wàǹdé fi sálùjọ́ ọ̀nà rẹ̀. Ṣíjú àánú òkò fi sálùjọ́ ọ̀nà. Ṣíjú àánú òkò fi sálùjọ́ ọ̀nà rẹ̀. Ọ̀tà ṣáláṣá wà sí dọ́mítà gbé ń bọ́ ń gómìnà mi. Folúwọ̀ Tàfánì Ìfàṣọlá. Ọba Láyélúwà kú kálẹ̀ bàbá mi. Kábíyèsí ọba ló ta odò. Ọba Abudu Kabiru.
Isatika wa jalaluka Jalla jalaluka. Ọlọ́run torí ní èyí ò fi sípò ní ìdẹ̀ra. Torí ní èyí fi sípò ní ìdẹ̀ra. Torí ní èyí fi sípò ní ìdẹ̀ra. Àyìndé kú, ayé l'Àyìndé kú. Síkírù Àyìndé kú, ayé l'Àyìndé kú. Ṣé lọ́yà bá mọ̀ ṣe léde ò lẹ́yìn Àyìndé, Àyìndé kú, ayé l'Àyìndé kú.